ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ yìí wá gbẹnu tán o ọ̀rọ̀ yìí wá gbẹnu tán ọ̀rọ̀ Karimo yìí ò wá yé mi mọ́ o Ọlọ́run tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa ẹ wá gbọ́ bó ṣe ń fún wọn gbàsgbòs ọ̀rọ̀ Karimo ti wá di ọ̀rọ̀ òbírí ó kàn yí bírí ni ẹ wá wo bó ṣe ń fún bàbá Mohbad jẹ ẹ wá wo bó ṣe ń fún bàbá Mohbad wòtòwòtò ẹ wá wo bó ṣe ń kó fún bàbá Mohbad left and right látàrí kíni látàrí pé bàbá Mohbad lọ grant interview ó tán o bóyá ṣe ló fẹ́ kí bàbá yìí kàn jókòó sílé kó déjú mọ́lé kó má sọ nǹkan kan lórí justice ọmọ ẹ̀ ó dàbí pé bí bàbá yìí ṣe ń sọ justice ọmọ ẹ̀ bó ṣe ń fi ẹ̀hónú ẹ̀ hàn bó ṣe ń sọ gbogbo bó ṣe ń dùn síta tó kódà ó kàn ń du àwọn anti-justice ni fẹ̀kàn tẹ́lẹ̀ àárín Karimo bíi anti-justice but now ó dàbẹ̀ ní pé Karimo ó disguise wa látilẹ̀ ó disguise wa láti wá penetrate láti wá get information kó lè mọ ibi tó ti máa bá hit àwọn èèyàn torí tó bá jẹ́ pọ́wọ́ tó gbé látilẹ̀ ni èmi ò expect gbogbo eléyìí sí Karimo ẹni olùfẹ́ mi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù wọ́n lẹ́nu oníkan òun láti máa ń gbọ́ mo ta ẹni ọlọ́fà láti máa ń gbọ́ mo ta ẹ wá gbọ́ lẹ́nu Karimo fúnra rẹ̀ bó ṣe ń fún bàbá Mohbad jẹ́ wòtò kódà níbi tó gbé worst dé ó tún ta sí àwọn kọ́là tó ń pè wọlé nígbà tí wọ́n interview bàbá Mohbad àwọn kọ́là tó ń pè wọlé ó tún ta sí wọn ó tún fún àwọn ẹ̀yìn náà jẹ́ wòtòwòtò ó ń wọ̀n wọn ní ẹ wá fi ti ara yín gbọ́. àwọn ṣíkì náà wọ́n ṣẹ́ ló máa ní ọlọ́run jáde yẹ kó ló máa ní lẹ́yìn lára ìpínlẹ̀ àti bó ṣe sọ yìí ẹ̀yìn láti kò bá ní kí wọ́n ní nǹkan tẹ̀ wá torí tó fi jẹ́ pé ẹ láyé wà láti tó fẹ́ ìyá Mohbad padà tí títọ̀ ìyá wa fi fi ránṣẹ́ sí ìyẹn ìyẹn gan-an lọ́dẹ̀. kò ní dá fún ẹ kò ní dá fáwọn ìyá yín yẹn. àwọn ìyá yín tó ní kó ránṣẹ́ yẹn ogun ló máa pa àwọn kọ́ṣẹ́ àtàwọn ìyá yìí tó ní kó ránṣẹ́. ṣé ẹ ti gbọ́. láti máa sọ ìyá Mohbad ó kì í ètò báyìí wọ́n rí pé ohun tó kàn ní kọ̀ọ̀kan ní pé ikú tó pa Mohbad bẹ́ẹ̀ ni ìṣòro lóòótọ́ ló kún ẹ̀ olórí burúkú lóòótọ́ ló kún ẹ̀ pàápàá ó kún ẹ̀ pàápàá aláyé bàjẹ́ náà ló ń jẹ́ kó máa dánwò. nígbà tó jẹ́ pé mi ló bá wọn wọ́n dẹ̀ máa yàgbẹ́ kù ní ìtọ́lọ́hún yàgbẹ́ yẹn ìgbẹ́ ló máa ṣàn ìgbẹ́ báyìí ló máa yọ àwọn kọ́là ló ń bá wí yẹn o àwọn tó kọlù wọlé. ó bá tán. bàbá òfò lẹ́nu ẹyẹ ikú pa ẹ́ irọ́ pa ẹ́ bẹ́ẹ̀. mo máa tún ìbẹ̀yẹ play o ẹ̀yin tèmi comment section. tẹ bá ń bá mi ká lọ ẹ̀jẹ̀ máa bá mi time. ọ̀tọ̀ ìjọsí sọ́ọ̀nì kan ó ní ìyá wọn ti kó wọn tán ó ló ti kó àwọn ọmọ yẹn tán ẹ̀yin àgbàlagbà tẹ bá dẹ̀ wá bí ìtumọ̀ kéèyàn kó ọmọ tán ni pé àwọn ọmọ yẹn tìyá wọn ló ń ṣe ọ́ àwọn ọmọ yẹn tí bàbá wọn ló ń ṣe ṣebí ìtumọ̀ kéèyàn kó wọn tán nìyẹn ó sọ yẹn lọ́tọ̀ ó tún wá sọ lọ́tọ̀ pé àyè ṣì wà fún ìyá Mohbad láti tún ọmọlúwàbí ẹ̀ ṣe pé òun kọ́ lòun máa lọ bá a jọ sí olórí burúkú bíi tiẹ̀ kọ́ ló ń wo interview ẹ̀ olórí burúkú tí bíi tiẹ̀ nìkan kọ́ ló ń wò àwa tá a ní làákàyè a dẹ̀ mọ ọ̀rọ̀ tó sọ a máa bẹ̀ yànnà náà ẹ̀. ibi tó o ti sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò pápọ̀ mọ́ra wọn. ṣé níbo ni tí gbọ́ lórí burúkú ni jòsìjòsì ń parọ́ sísá Adépéjú ẹ̀ka àbọ̀mọ̀ ẹ̀kújọ́ mẹ́ta ó ní ìyá wọn ti kó wọn tán ó sọ yẹn lọ́tọ̀ ó tún wá sọ̀rọ̀ síwájú díẹ̀ ó ní tí ìyá Mohbad bá fẹ́ padà ó sì lè padà ṣé torí owó tí Quadri bẹ́ẹ̀ gbà nígbà tó gbọ́ tí Quadri náà sọ pé lórí burúkú Quadri yìí tó sọ pé kò yẹ kẹ́ padà èmi kò lọ́wọ́ nínú pé kẹ́ padà torí tẹ́ bá padà ó fẹ́ padà Mohbad ẹ fẹ́ jẹ́ ìyá Mohbad mú ni nígbà tó lórí burúkú
Ngbò bá kátórí bí ọdún márùn-ún ngbò bá fi Mohbad gbowó títí tí bó bá ṣàkátó bí ọdún márùn-ún owó tó bá gbà fọdún márùn-ún àṣàtẹ lọ́rùn. Ọ̀ní bí àbókù fẹ́ pàwọ́ àti bàbá yín àbáyé wa àti bàbá yín fẹ́ bàjẹ́. Orí àtìgbà tí bàbá yín ti ń wá fún mi tí mo dákẹ́ ṣé ògùn ò fẹ́ gbé wa àti bàbá yín dè? Orí àtìgbà tó ti ń wá kóṣù ẹ̀ tó kún ìgbà tó jẹ́ kó lórí burúkú lẹ́yìn àti bàbá yín máa ṣòfò tọmọtọmọ ni ẹ̀yà láyé bàjẹ́. O tún wá lọ sí orí o tún lọ ń parọ́. Shame on you, what a father. Bàbá tó fi ṣépè fún bàbá olórí burúkú bàbá o ti bẹ̀ tó tọ́mọ ẹbí blessing táwọn bàbá ọkọ blessing bá ti ẹ̀dá sí ẹ lára táwọn olórí burúkú yìí tún ti dé kò ní tìjú. O ti gbàgbé báwọn ọmọ kan ṣì wà lẹ̀ tí ò níyàwó tó ì tí lọ ní ọkọ o ti gbàgbé old love gbogbo ẹ̀yin tẹ́ bá ń wọlé gbogbo ẹ̀yin ọmọ jòsí gbogbo ẹ̀yin ọmọ bàbá òfò lẹ́nu ẹ̀yẹ tẹ́ bá ń wọlé kì í sọ fẹ́ sọ kì í wọ̀ fẹ́ wò kò ní dáa fún gbogbo ibẹ̀ ṣe wọlé yẹn. ó bá tán ẹ lólùfẹ́ mi ṣé ẹ ti gbọ́ bí Karimo ṣe ń dábí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe tó ń wọn gbogbo wọn lépè ṣé mọ̀ pé àná ni mo ṣe mú ti pìrìsẹ́ńtà Quadri Hamzat tó ń wọ̀n lépè tó ṣẹ́ gbogbo èpè ayé yìí fún just pé ó invite bàbá Mohbad ó dẹ̀ ń béèrè question lọ bàbá Mohbad òun ló ṣe wọn adúró èpè yẹn fún ẹni yẹn o tí bàbá Mohbad lélẹ́yìí tí mo tún wá mú fún yìí ẹ ò bó ṣe ń wọn èpè fún bàbá Mohbad ẹ jọ kí ni bàbá Mohbad gbà lọ́wọ́ Karimo ẹ jọ ṣé bàbá Mohbad ṣé wọ́n ti jọ ṣé wọ́n bá Karimo ní àjọṣepọ̀ ní tó wá ń dùn bó ṣe ń sọ̀rọ̀ pé bàbá Mohbad ń dóbò káàkiri ló ń sọ pé bàbá Mohbad ń fi Mohbad gbowó káàkiri ẹ jọ kí ni Karimo ń fẹ́ gangan lọ́wọ́ bàbá Mohbad náà tí bàbá Mohbad ò fún ó tún ṣépè títí ó tún ṣe fún àwọn kọ́là tó ń pè wọlé tí bàbá Mohbad ń rí fásitì ó tún ṣépè fáwọn yẹn náà can you imagine ẹ lórí fẹ́ mi ẹ jọ mo bẹ̀ yín ni ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ jọ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ó yá ẹ subscribe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ tẹ́ ẹ fi tẹ subscribe button yẹn ẹ ní fọwọ́ náà gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ join ni wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ó yẹ ẹ join kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ṣe rí ọ̀rọ̀ Karimo tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa kò yé mi mọ́ tọ́wọ́ pé ó ti di oríta kò yé mi mọ́ ṣé justice náà ní ká sọ pé gbogbo eléyìí ni àbó ti ní permanent argument àbó ti ní personal issue pẹ̀lú bàbá Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹtí ẹ̀ bá dé gbàgbé nínú àwọn statement ẹ̀ kan ó ní Ọlọ́run yọ bàbá Mohbad tẹ́ pé òun ò mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mí pé kò mọ bàbá Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò mọra wọn rí níbì kankan so kí ló wá lè fa gbogbo àwọn because right from beginning Karimo yìí ó support ìyá Mohbad ó support bàbá Mohbad tó ń takò àbúrò ẹ̀ Wùnmí tí gbogbo àmọ̀ sí Àṣànà tó ń takò lójú méjèèjì àṣé ó kàn wá fìyẹn disguise ni ó wá fìyẹn penetrate wọnú justice kó lè mọ ibi tó ti máa bá ama because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé Karimo àná ló wá turn around tó wá di Karimo anti-justice because ojú tèmi lè fi wò ó sí nìyẹn anti-justice ni Karimo báyìí Karimo ò wá justice anti-justice ni ó tún sì nìkan tó mo tún sì máa mú wá fún yín níbi tó ti ń bá Wùnmí sọ̀rọ̀ tó ń sọ fún Wùnmí pé Wùnmí tó o bá ti rí wípé bàbá Mohbad àti ìyá Mohbad ti jọ wà together gbé ọmọ ẹ kó o sá the same Wùnmí tó ń yàkàyàkà the same Wùnmí tó ń búlì the same Wùnmí tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí òun kan náà ló tún wá tún sọ fún Wùnmí nínú fídíò yẹn pé Wùnmí ìjọ tó o bá ti gbọ́ wípé bàbá Mohbad àti ìyá Mohbad padà gbé Liam kó sá ìwọ fún ara ẹ gan kó yá dànù àdúrà gan kó yá dànù pé because ìpadàbọ̀ Abija wọn nílé ìwòtọ́ o lẹ́nu Karimo ẹ wò ẹni olùfẹ́ mi ẹ jẹ́ a máa gbọ́ lọ. ayé ẹ̀yà àti bàbá yìí máa bàjẹ́ ni èyí olórí burúkú ẹ̀dá yìí wo pàmò ẹ̀kọ́ lọ́wọ́ sáfẹ́ ẹ ká máa gbọ́ lọ lórí burúkú.
bàbá Mohbad ló bá wí yẹn o. Ó bá tán. Ó bá tán. celebrity carpenter aláyé bàjẹ́ lómi iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ wọn tí ò bá mówó wá wọ́n á tún lọ kọ́ mi wọ́n á tún bó jẹ́ òwò ṣíṣe wọ́n á dà ìbáàtì síbi òwò ṣíṣe gbogbo owó tó yẹ kí wọ́n ti fi kó fi sórí rédíò sí ó ti fi yan àlè ó ti fi kóbìnrin kò ní dáa fún ẹ gbogbo obìnrin tí ò yẹ kó ṣàyàdé gbogbo wọn ló ń ṣàyàdé gbogbo ètò jíjẹ ni pọ́n abẹ́ okó abẹ́ kò síbi tí ò lù ọ́ olóko kò mọ bus stop olóko mọ̀ lè dé sí símọ́níyà gbogbo bus stop ló kó ẹ dé gbogbo bẹ̀ ló ti ń dúró aláyé bàjẹ́. Olúwa ọmọ ọjọ́. Orí ẹ̀ ò bá má burú wà máa gbóbìnrin lọ sínú ilé ọmọ ẹ̀ tẹ́ ẹ bá wá ń dóra yín tó wọ̀ yín lára tó wèrè tó bá gbé lára pariwo tí ò sí kíbi tí
to me Josie give it to me Josie tó mi dáadáa ìyàwó ọmọ ẹ máa gbọ́ àwọn ọmọ ṣẹ́ ọmọ ẹ máa gbọ́ ìrètí ìṣàkóso lọ́jọ́ síta yẹn Josie sọ̀rọ̀ bóyá ọ̀yà ní gíntònú wa tóbi ní tó gbé lọ sílé ọmọ ẹ ṣé o mọ̀ bóyá àwọn ọmọ ṣẹ́ ọmọ ẹ wọ́n yà ní gíntò yín gbà tó bá fẹ́ kọ́ tó fẹ́ dàbíra tó ń gbọ́ pẹ̀pẹ̀ bí ẹja òjijì ṣé o mọ̀ bóyá ní gíntònú ẹ wà lọ́wọ́ àwọn ọmọ ṣẹ́ ọmọ ẹ aláyé bàjẹ́ owó ayé òkú sọ́ọ̀mù olórí burúkú ẹ̀dá. olólùfẹ́ mi ṣé rí i pé ọ̀rọ̀ Karimo yìí ó ti lọ́wọ́ kan mí nù ṣé ẹ̀rí ò pẹ̀yìn náà ṣá ṣé ẹ̀rí ò pààyàn pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yìí ṣé ẹ̀rí ò pààyàn ẹ jọ ohun mo ṣe ń béèrè pé ṣé Karimo ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ bàbá Mohbad ni àbí Karimo àbó nífẹ̀ẹ́ bàbá Mohbad òun lára ṣe ń ta pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yìí because tí n bá sọ pé ọ̀rọ̀ yìí yé mi wàláhì irọ́ ni mo pa ṣé rí tí n bá ní kí n máa play fídíò yìí lọ tí n bá ní kí n máa play audio yìí lọ àní kò ń bá yìí o ọlọ́run àní kò ń bá yìí o ẹni lólùfẹ́ mi ẹjọ́ mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí jàre ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ṣé iná rí pé ọ̀rọ̀ yìí gbẹnu tán ṣé rí pé ó gba ẹnu tán tí n bá sọ pé ó gba ẹnu tán ṣé iná rí pé ó gba ẹnu tán ẹ wò nǹkan tẹ́ lè ṣe fún mi tó lè dùn mọ́ mi ní bẹ́ẹ̀ ṣe ń bá mi ṣe tẹ́ ń bá mi share ẹ jọ ẹ tún bá mi share fídíò yìí ẹ bá mi share fún àǹfààní àwọn tí wọ́n ti subscribe ó yá ẹ subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí ẹ wá ní irun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ lólùfẹ́ mi gbogbo ojú tó ń wò mí yìí fat ọ̀rọ̀ yín níwájú Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tẹ́ńdà síwájú Ọlọ́run lágbára Èdùmàrè Ọlọ́run ọba ẹ̀mí Èdùmàrè á bá mi grant ẹ̀ fún yín á bá mi grant ẹ̀ fún yín gbogbo nǹkan tó ń dùn yín lọ́kàn ní kẹ́lẹ́kẹ́lẹ́ àti yìí tẹ́ lè báyàn sọ àti yìí tẹ́ lè báyàn sọ ọba mi Èdùmàrè ó mọ gbogbo ẹ̀ á grant gbogbo ẹ̀ fún yín lágbára Èdùmàrè ojú tẹ́ wá fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá mo tún padà bọ̀ tí bá tún rí ẹni information mi tí mo tún rí pé máa wúlò fún yín màá tún wá mú wá fún yín ire o.